Ayẹwo Igbẹyin láti mọ ohun tó pa olóògbé Mohbad ń lọ lọ́wọ́ l'Amẹ́ríkà. Ìjọba Èkó ló sọ bẹ́ẹ̀. Ní báyìí, ọ̀kan pàtàkì lára àwọn agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sọ̀rọ̀ ẹjọ́ gbajúmọ̀ olórin hip hop nì olóògbé Ìlérí Olúwalọ́ba, ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad, lọ́ọ̀yà Akíndé ti sọ fáwọn adájọ́ ilé ẹjọ́ kòrónà tó ń gbẹ́jọ́ ikú tó pa olóògbé náà ní ìta ẹlẹ́wà ní Ìkòròdú, ìpínlẹ̀ Èkó pé lóòótọ́ àwọn ti parí àyẹ̀wò ìta sára olóògbé ọ̀hún, ṣùgbọ́n àyẹ̀wò inú tó máa ń sọ ohun gan tó pa olóògbé ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí, àti pé ó dìgbà táwọn oníṣègùn òyìnbó tí wọ́n ń ṣiṣẹ́ lórí rẹ̀ bá sọ èsì àbájáde wọn nípa rẹ̀ làwọn tó lè sọ ohun gan tó pa olóògbé ọ̀hún faraye gbọ́. Lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá yìí nígbẹ́jọ́ mìíràn tún wáyé lórí ẹjọ́ táwọn adájọ́ ilé ẹjọ́ kòrónà ọ̀hún gbọ́ lórí ikú olóògbé náà nílùú Ìkòròdú. Agbẹjọ́rò Akíndé kò sì ṣiyèméjì rárá láti sọ gbangba níwájú àwọn adájọ́ ọ̀hún tí adájọ́ Adétáyọ̀ Sótóbi jẹ́ olórí wọn ní kòrónà pé èsì àyẹ̀wò táwọn dókítà lóyìnbó ń ṣe lọ́wọ́ nílẹ̀ Amẹ́ríkà gan ló ń dá ìkéde ohun tó pa Mohbad dúró. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni abilékọ Olúmiyì tí í ṣe ìyá olóògbé náà kígbe tantan tó sì ń sọ pé alàgbà Joseph Alọ́ba tí í ṣe bàbá olóògbé náà ni kò jẹ́ káwọn tí ì ṣètò ìsìnkú ọmọ òun, tó sì ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá òun bẹ́ẹ̀ pé kó jọ̀wọ́ òkú olóògbé náà sílẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo láti ṣẹ̀yẹ ìkẹyìn fún kó lè lọ sinmi lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ohun tí lọ́ọ̀yà ìjọba Èkó sọ ní kóòtù yìí, ó ṣeé ṣe kó jẹ́ pé kì í ṣe bàbá olóògbé gan ló ń dá ètò ìsìnkú ọmọ rẹ̀ dúró rárá, bí kò ṣe pé nítorí pé wọn kò tí ì parí àyẹ̀wò sókú olóògbé náà báyìí ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.